Gbogbo ọmọ kóòtù òjire àkú dédé àsìkò yìí bó nìkan ṣé wọn agbọ́lá lórúkọ mi ní ìkànnì ìjùgbà master channel. Kò yẹ kí n ganu sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ló wá sórí fóònù mi. Bitter truth làwa máa sọ lórí kíni, lórí ọ̀rọ̀ bàbá wa Olubadan àti Alaafin. Kì í ṣe torí pé mo jẹ́ ọmọ Ìbàdàn ni mo ṣe fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n nítorí pé alàgbà Almaroof tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti agbẹnusọ lórí social media jùlọ fún ìlú Ọ̀yọ́. Mi ní play ohun tí wọ́n sọ, ṣùgbọ́n máa fẹnu sọ, mi sì ní fi kún, mi ní yọ kúrò ńbẹ̀. Nígbà tí alàgbà Almaroof jáde, wọ́n ní ọmọ Yorùbá gidi làwọn o, àwọn mèdè, àwọn sì mọ àṣà. Ẹ jẹ́ n kọ́kọ́ lo àǹfààní fún gbogbo àwọn bloggers, àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí ìkànnì social media. Tá bá torí pé àwọn èrò tá à ń ṣe àwọn nǹkan tí ò yẹ ká ṣe láti ṣe àwọn èèyàn lọ́nà kò dáa tó. Ìgbà díẹ̀ ló mọ tá yóò fi mọ̀ wípé wo eléyìí kẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣètò tó jẹ́ wípé bó bá lọ bá wọ́n ń pe kinní kan ní evergreen, táwọn èèyàn lè padà rí ẹ̀ kọ̀ọ̀kan. Ọmọ tí wọn ò tí ì bí tó bá padà sórí ẹ̀, nǹkan báyìí ṣẹlẹ̀ ńgbà báyìí, nǹkan ṣe báyìí ṣẹlẹ̀ ńgbà ta ló ń jẹ́ nìyí. Kì í ṣe ká máa móhùn lóhùn. Èyí tá a bá dẹ̀ rí pójú òótọ́ tó bá ṣẹlẹ̀ sí àgbàlagbà, ẹ jẹ́ ká máa fọgbọ́n ṣe. Nínú bàbá ṣé ń tẹ́ ṣe wà òkè, ó yàtọ̀ sí pé sórí yín burú ni. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń bú Olúbàdàn àtàn tó ń bú Aláàfin Ọ̀yọ́, nǹkan kan náà ló fà á. Kò kọjá òde tí wọ́n ní àtolúbàdàn àtàláàfin Ọ̀yọ́ tí wọ́n ti pàdé, ó gbọ́wọ́ kò gbọ́wọ́. Ẹni tó bá wo fídíò yẹn dáadáa, ó ṣe é ṣe Almaroof bó ṣe ń padà bọ̀ wá sọ́dọ̀ yín o, ẹ má bínú brọ́dà mi, torí ẹ ti sọ nínú fídíò yín pé àwọn ọmọ àlè kan tí ìdílé wọn ò tán mọ́ba, kò tán mọ́jòyè, kò sí gbá kò sáwo, tí kẹ́ ẹ tó sọ̀rọ̀ tí iná máa bá wá, tí iná máa sọ, wọ́n máa tó jáde, wọ́n máa tó sọ̀rọ̀. Right, ọ̀rọ̀ yẹn gan ló jẹ́ kí n fẹ́ jáde sọ̀rọ̀, torí mi ò kì í ṣọmọ àlè. Ẹ̀yin mèdè ẹ̀ màṣà, àwa náà mọ̀, a dẹ̀ mọ ọ̀nà ìgbọ́rọ̀ kalẹ̀ jura wa lọ. Àtúnṣe lẹ̀ ń wá láti ṣe, ṣùgbọ́n béèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ là pàmùkùrù tó bà lé nǹkan ọmọkùnrin pẹ̀lẹ́, káriwo mọ̀ bá di méjì. Tẹ́ ẹ bá gbà pò, ariwo di méjì. Nígbà míì èèyàn lè fẹ́ sọ nǹkan tó make sense. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ń gbà míì, àwọn tó ń gbọ́ wọ́n mọ̀ gbọ́ jura wọn lọ. Ọ̀rọ̀ máa ń fi aṣọ yìí bo wèrè. Wọ́n dá ẹ wo bó ṣe wà kísà, wọ́n dẹ̀ daṣọ yìí fún pé ẹ wo ọ̀rọ̀ tó sọ. Ẹlòmíì á dẹ̀ wọṣọ tá a máa fi hàn kiri pé ẹ wo bí mo ṣe rí àṣegbà. Tó bá sọ̀rọ̀ báyìí wá nù, Ọlọ́run ní ṣe tí ń bẹ̀ kò ní ṣe tèmi náà bẹ̀. Gbọ́rọ̀ bá ṣe ká ní lára kọ́ là á sọ. Bíjó bá ṣe kọ́ ní lára kọ́ là á jó, ká má bàa ṣubú. Ẹ jẹ́ wọn á padà sórí ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn. Ó ṣe é ṣe kí bàbá wa Olúbàdàn, ẹ jẹ́ àgbàbẹ̀ o, ká má rí Aláàfin. Ẹ ń wò pé Aláàfin ò kéré tó yẹn náà. Ó sì ṣe é ṣe kán rí wọn, kán má gba ọwọ́ yẹn. Ọ̀nà méjì yẹn ni. Ṣùgbọ́n kí ló lè fa kán rí wọn, kán má gbọ́wọ́? Àgbọ́jà wọn rí. Ṣé kìí ṣe àwa la tàn án yẹ́bẹ́yẹ́bẹ́? Àsìkò yìí ṣe pé oníkálukú ló ń wérò sórí ìkànnì ẹ̀. Ìyẹn la fi máa ń sọ wípé gbogbo ara la fi gbọ́dọ̀ máa kíyèsára níbi gbogbo tá a bá wà. Tá la máa dá lẹ́bi ń bẹ̀ yẹn? Bitter truth tá a dẹ̀ ní parọ́. Kì í ṣèrò tiwa nìkan ló dáa o.
tẹ́ bá fìpín tá a sọ ò dáa ẹ fi sí comment section a máa ṣe àtúnṣe. tá a la lè dá lẹ́bi ń bẹ̀ yẹn? kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́, àwọn èèyàn ń wá wọn pẹ̀lú àwọn àṣìṣe ìtí ó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí ẹlòmíì wọn àti ẹ̀ ní rí, àwọn gan ni wọ́n tún padà sọ fún kábíyèsí wọn kì í sà. tó bá ṣẹlẹ̀ sálàáfin wọ́n sọ di rẹpẹtẹ. Almaroof, ẹ̀yin fúnra yín kí lẹ rò pó fà á? àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni. kí ló fi yẹ kẹ́dà máa kíyèsára tó bá wà ní ipò kan? ṣé àpò bàbá Olúbàdàn wọn ni wọ́n ti jáde wọ́n sọ pé àwọn ò bá Aláàfin jà, ìtàláboyún bá wí a lè já níyàn, tó bá lé ọmọ náà ń tasẹ̀ ó ń tawọ́ gbà ni. bẹ́ẹ̀ ni ẹni ó dákú tó bá sọ pé òun rí lọ́run lórí, Olúbàdàn láwọn ò bá wọn jà, òun ò rí wọn ni. ìyẹn làwa ó gbà. ṣùgbọ́n mi nítorí pé mo jẹ́ ọmọ Ìbàdàn kí n má sòótọ́ ọ̀rọ̀, ọmọ ọkọ sì ni mí. Almaroof, ẹ nílò láti bá Aláàfin sọ̀rọ̀. ṣe rí àwọn ọ̀rọ̀ tó máa lọ tó máa di pé tó bá tún padà wá wọn á máa tọ́ka sí pé ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ má bínú, ṣe bẹ́ẹ̀ sọ pé nígbà kan ẹ̀yin ilẹ̀ jáde lẹ́ni Aláàfin kì í bọ́ ọ̀yàn lọ́wọ́. kí ló dé táláàfin wá nawọ́ sólúbàdàn? ìní tólúbàdàn bá torí ẹ̀ tí ò gbọ́wọ́ Aláàfin ó tó bẹ́ẹ̀ ò tó rẹ̀yìn lẹ ti jáde pé Aláàfin kì í bọ́ ọ̀yàn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì sí ló yẹ káláàfin jókòó títí Olúbàdàn ó fi wò sáìdì wọn kán dẹ̀ forí kíra wọn. tí wọ́n bá forí àbí rúkẹ̀rẹ̀ kíra, mo láìkí àkíyèsí kan tẹ̀ sí pé ó yẹ kí rúkẹ̀rẹ̀ máa wà lọ́wọ́ Aláàfin náà, àbí bẹ́ẹ̀ kọ́? mo láìkí tí rúkẹ̀rẹ̀ bá wà lọ́wọ́ Aláàfin wọn ò ní nawọ́ sí Olúbàdàn, àti pé Aláàfin kéré sí Olúbàdàn. ẹjẹ́ àfi ti àbòsí sílẹ̀, tá a bá tún fi tàbòsí kún ní gbogbo ọ̀nà. Aláàfin kéré sí Olúbàdàn. èmi ò sọpọ̀ orí ìtẹ́ o, torí oríṣiríṣi ìtàn là ń gbọ́ lẹ́nu ẹ̀yin ohun pìtàn rọ́. ẹ̀yin lẹ sọ empire, ẹ̀yin lẹ sọ gbá, ẹ̀yin lẹ ṣàwo. bàbá wa Olúbàdàn ti láwọn ò rí Aláàfin ni, ẹjẹ́ àgbàbẹ́ o. ṣùgbọ́n Aláàfin sà, tó bá dijọ́ mi ẹni tó bá jù ní lọ ẹ gbàgbé ipò tẹ́ ẹ wà. Olúbàdàn ló yẹ kọ́kọ́ nawọ́ sí yín lórí ibẹ̀ yẹn. ẹ̀bá wá fìyẹn jẹ́ ká àwọn èèyàn ọba torí àìkíyèsára náà ni. ṣé ẹ mọ̀ pé àwọn ohun táwọn èèyàn ń rò allegedly ni pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé tẹ́ bá wo comment section oríṣiríṣi tàbí tọ́pọ̀lọpọ̀ ń sọ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa ó ti nígbéraga jù. ẹ̀yin náà wo kété tẹ́ ẹ dórí ìtẹ́ ẹ gba àwọn òpùrọ̀ onítàn láàyè àtàwọn tó ń sọ pé báyìí ni kò ṣe. ẹ̀yin kò rò tọ́jú orí yín pé tọ́jú orí yín kéré sí kú àgbà. ọgbọ́n ló yẹ kẹ́ ẹ fi lò ó. tẹ́ ẹ bá sáré nawọ́ sí Olúbàdàn ó ṣeé ṣe kó jẹ́ nítorí pé ẹ sáré nawọ́ sí Olúbàdàn lolúbàdàn ò ṣe gba ọwọ́ yín. ṣùgbọ́n wọ́n láwọn ò bá yín jà, àwọn ò sì rí yín. àwọn kan sì ń sọ pé Aláàfin ò kéré, bitter truth ni. tó bá kọ síwájú sí ẹ kó ta, tó bá kọ ẹ̀yìn sí ẹ kó ta, tó bá kù wọ nìkan kó tẹ́rù ara rẹ̀ pa. ẹ̀yin tẹ́ ẹ bá Olúbàdàn ẹ kú iṣẹ́, ẹ̀yin tẹ́ ẹ bá Aláàfin ẹ kú iṣẹ́. ṣùgbọ́n ẹ já máa rọra lórí social media. àsìkò yìí kì í ṣàsìkò tó yẹ kí wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba kó jà wà la máa dákun ju bó ṣe yẹ lọ. kò yé yín, àsìkò yìí rẹ̀ pọ̀ la fẹ́. ẹ mọ́jọ́ mi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. wọ́n ń kógun súnmọ́ ìlú ilẹ̀ wa. Almaroof, mi ì fẹ́ kọjá abẹ yẹn ni ẹ má bínú. ẹ wá rọ Olúbàdàn wípé
gbogbo ìjà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba yìí k'Olúbàdàn parí ẹ̀, kán lo agbára wọn, torí ẹ rí i pé bàbá Tinubu ló lè parí ẹ̀, ṣùgbọ́n Olúbàdàn ò lè bá bàbá Tinubu Excellency sọ̀rọ̀ kán sọ pé àwọn ò gbọ́. Òótọ́ lẹ sọ, ẹ kú làákàyè, ṣùgbọ́n tí mo rí ń bẹ̀ ni pé èyí tó wà nílẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí insecurity, ìjà ọba kọ́ ló yẹ kí ẹ máa fi lọ bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí. Ọba tó bá ń jà, tó bá rò pé jà ló tọ́ sóun, ó yẹ kóun máa jà, ẹ jẹ́ kó máa jà. Ṣé bọ́ba ló yẹ kán kó ìjà wá bá kó bá wọn parí ẹ̀ tí ìbájẹ́páyé ti dáyé burúkú? Kí ló dé tẹ̀yìn ò advice ọba tiyín Aláàfin Ọ̀yọ́, bàbá wa kábíyèsí o? Mo bọ̀wọ̀ fún bàbá wa Aláàfin Akínmọ̀wádé, torí ẹ̀ mo ṣe ń ra mú ẹnu yẹn lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Ẹ jẹ́ kán máa rí i pé àwọn táwọn èèyàn ń sọ yìí, tí ò bá sí àwọn traces èéfín kì í jáde, tí wọn ò bá dáná èéfín kì í jáde. Ojú táwọn èèyàn fi ń wò wọ́n tẹ́lẹ̀, àyè wà láti ṣe àtúnṣe ẹ̀. Òní tètè jìfìn, ọ̀la tètè jìfìn, tètè nìkan kọ́ ló ń bẹ lọ́fìn. Ẹ̀yin fúnra yín gangan ojoojúmọ́ lálágẹmọ ń kú sáàrò, bójú ò bá tààrò ó yẹ kójú ta alágẹmọ pẹ̀lú Ọ̀yọ́ ni o, Ọ̀yọ́ ni o, Ọ̀yọ́ ni o. I am not here to nail anybody but to just do the correction. Èmi náà lè wrong o. Gbogbo ọmọ Ọ̀yọ́ pátá mo kí yín, ẹ jẹ́ ká ṣàtúnṣe. Bàbá wa kábíyèsí ò lè mọ gbogbo nǹkan tán, ẹ gbàgbé ipò tí wọ́n wà, ẹ pè wọ́n ṣàkíyèsí. Kò yẹ kán tètè na ọwọ́ sí ẹni tó jù wọ́n lọ. Ṣé àpèrè yẹn ló ń gùn wọ́n ni ò jẹ́ kán mọ àwọn nǹkan kan tó yẹ kán ṣe at a particular time? Àbí adé, àbẹ́yìn tẹ́ ẹ wà lẹ́yìn wọn pé kán máa jó lọ ẹ̀ ń wẹ̀yìn wọn? Ìgbà tí Almaroof wá ní kí bàbá ó pe bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mo wò pé why lásìkò yìí tó bá ọba mọ bí wọn ó ṣe parí ìjà ara wọn, ẹ fi wọn lẹ̀. Then ibi tó yẹ ká Almaroof ti fura rèé. Ọba mélòó lọ̀rọ̀ wọn ń gun social media tó ń mú èdè àìyedè tàbí controversy dání? Tẹ́ ẹ bá ní kẹ̀ka ká sọ pé ajá àti kòkò, ajá àti ẹlẹ́dẹ̀, mi ì fẹ́ dárúkọ yẹn ni o. Ajá àti, ẹ rí i pé orúkọ ajá ló pọ̀ mẹ́. Tàbí ká sọ pé àgùntàn àti àgbò, àgùntàn àti ewúrẹ́, àgùntàn àti, ẹ rí i pé àgùntàn ló pọ̀ jù. Kí ló fà á? Ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ o. Ìyẹn tó kọ́ ẹ sọ̀rọ̀ nípa ó yẹ kí ọmọ Ọ̀yọ́ kó jẹ gómìnà, pé látijọ́ yìí ẹ kọ́kọ́ sọ̀rọ̀ nípa pé bàbá wa ti béèrè fún Ìbàdàn state, ẹ̀yin náà ń fẹ́ Ọ̀yọ́ state tí orí social media kọ́lẹ̀ tí wọ́n á sọ yẹn. Then ẹni tó béèrè fún Ìbàdàn state ọba ni, ó lẹ́tọ̀ọ́ àti béèrè fún Ìbàdàn state. Ọ̀yọ́ state ti wà tẹ́lẹ̀, Ọ̀yọ́ state wo lẹ́yìn tó wá ń béèrè? Ni mo fi nígbà mi àgbékalẹ̀ ńgbà mi. Ẹ jẹ́ ká mọ̀ sọ pé mi ì ní fẹ́ lèdè yẹn fún yín bàbá Almaroof, torí ń tẹ́ ẹ pọ́jú orí yín yẹn almost the same set ní díẹ̀ náà la fi jura wa lọ. Ẹ jẹ́ ká máa kíyèsára tá a bá wà lórí social media. A lè ṣe àṣìṣe sẹ́yìn ká wá ṣe nǹkan mi ká yé wá ní tí wọ́n bá ti lè gbọ́ wọ́n ní I respect you. Ìtí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ yẹn ni pé bàbá wa Olúbàdàn kọ́ ló ń fi gómìnà jẹ o. Tọ́mọ Ọ̀yọ́ bá ṣípá, tí wọ́n bá jáde, tí wọ́n bá campaign, táwọn èèyàn bá rí i pé àwọn ni wọ́n tọ́ láti ṣe gómìnà, wọ́n á dìbò fún wọn àti irú ẹgbẹ́ tí wọ́n bá darapọ̀ mọ́. Iṣẹ́ Ìbàdàn nìkan ló ń ṣe gọ́vnà, bẹ́ẹ̀ ṣe sọ tẹ́ ṣe àpé bàbá wa Ládọjà ò ń ṣe ẹni tó fẹ́ràn wàhálà, ṣùgbọ́n ẹ sọ níbìkan ẹ ní mo mọ̀ pé ẹ burú o.
mo mọ̀ pé ẹ burú o èdè yẹn sí àgbàlagbà ká tó wá sọ wípé sí ọba ẹ̀rí pò le even lè kò dáa kẹ́ ẹ sọ fún baálẹ̀ ẹ máa padà bú mi pé wọ́n wá kọ̀rẹ́ tí wọ́n sọ pé kinní kan wọ́n sọ pé kinní kan bẹ́ẹ̀ bú mi ṣùgbọ́n bitter truth lè tó tá a pé ètò tiwa níbì kan náà ẹni bàbá wa Ládọjà ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí ibẹ̀ náà lẹ́yìn ẹ ti sọ pé mo mọ̀ pé burú bọ̀t eléyìí lẹ kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí mo mọ̀ màá mọ̀ bá yín sọ títí tẹ́ fi máa gbọ́ sí mi lẹ́nu ni bàbá mi mo bọ̀wọ̀ fórí adé màá mọ̀ bá yín sọ títí tẹ́ fi máa gbọ́ sí mi lẹ́nu ni ọmọọba Almaroof odidi Olúbàdàn lẹ sọ pé ẹ máa bá sọ títí tí wọ́n fi máa gbọ́ sí yín lẹ́nu kò possible tẹ́ ẹ bá lo èdè mo máa bẹ̀ yín mo máa bẹ̀ yín títí tẹ́ fi máa gbọ́ ó yàtọ̀ sí mo máa bá yín sọ tá a lẹ́yìn ṣé n tẹ́ ń bá láàfin sọ tí wọ́n ń gbọ́ sí yín lẹ́nu bẹ́ẹ̀ lẹ lè wàá bá Olúbàdàn sọ tó máa gbọ́ sí yín lẹ́nu ìtí ò bàbá mọ tó tọ́ ó mọ tí ò tọ́ bẹ́ẹ̀ bá sì bá sọ látẹ̀ní dọ̀la kì í ṣe pé wọ́n burú wọ́n mọ tó tọ́ ni wọn ò sì ní kó ọ̀rọ̀ yín dànù wọ́n á láwọn gbọ́ wọ́n á wá ṣẹ̀ṣẹ̀ jọ́ ní bàbá Ládọjà ọmọ Ìbàdàn ni mí a sì mọ bàbá yìí dáadáa ìtò bá fẹ́ ló fẹ́ ṣùgbọ́n kì í ṣe pé gbogbo nǹkan tó bá fẹ́ yẹn fáǹfààní ara ẹ̀ fáǹfààní aráàlú ni ẹlẹ́mọ̀tì ìlàjú rí kọjá pé n tó ń rí ojú Ọlọ́run ló fún lẹ́bùn ẹ̀bùn yàtọ̀ sẹ́bùn ẹ mọ̀ pẹ̀lú èdè yẹn fún Olúbàdàn mọ́ kò sọ́mọ Ìbàdàn tó gbọ́dọ̀ sọ pé mo máa bá yín sọ tẹ́ fi máa gbọ́ sí mi lẹ́nu ká tó wá sọ pé ẹ̀yin mo máa bá yín sọ mo máa bẹ̀ yín èèyàn bẹ ọba ni even lórí ẹ̀tọ́ ẹ̀ kábíyèsí gbákejì òrìṣà ni wọ́n pè wọ́n a kì í rọ́bà fín mi ò bú yín o mo ṣe correction ni o ẹ̀ẹ́dẹ̀ ń fẹ́ kàn ṣe correction fún yín èdè yẹn kù díẹ̀ káàtó mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lé ẹ̀ ní dààmú ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì Jugba Master Channels ṣé wọn agbọ́lá lórúkọ tèmi Almaroof brothers ni wá àníjà tí n bá ṣàṣìṣe anybody can come ẹ wá fún mi tó bá jẹ́ nítorí yẹ kí n ṣe correction máa ṣe tó bá jẹ́ nítorí yẹ kí n fèsì ṣùgbọ́n mi ò ní bú anybody kí n tó lọ kí n má gbàgbé àwọn kan wá sórí page mi wọ́n ń kọ Oòduà nation àti Yorùbá ti kúrò lábẹ́ Nàìjíríà màmá wa Dúpẹ́ Onítìrí mo fẹ́ràn yín dáadáa ẹ mọ̀jà máa fi ẹ̀kọ́ tanná fúnra wa Yorùbá kúrò lábẹ́ Yorùbá nation lábẹ́ Nàìjíríà látọwọ́ màmá Dúpẹ́ Onítìrí ẹ̀yin náà ẹgbọ́n tẹ̀ ń sọ ẹgbọ́n tẹ̀ ń kọ tó bá jẹ́ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ní wo ètò mi mọ́ ẹ má wò ó bitter truth ni ìyẹn ẹ̀yin tẹ́ ẹ kọ kínní yẹn mò ń sọ o kí ló dé tá à ń tẹra wa jẹ àwọn tí wọ́n kó ń bàdàn tán lọ gbàjọba ní secretariat àárí kẹ́ ẹ lọ síbẹ̀ kí wọ́n fi wọ́n sílẹ̀ bóyá ibi táwọn ẹni ẹlẹ́ni máa kú sí nìyẹn ìjọba tẹ́ ẹ ní Yorùbá ti kúrò lábẹ́ Nàìjíríà representative yín mélòó ló wà ní ilé ìjọba ṣòwò Nàìjíríà lánà àbí ńkọ́ why tẹ́ ń distract àwọn ọmọ Yorùbá bí n sọ pé mo wà lẹ́yìn ẹnìkan tàbí ẹnìkan o mi ò dẹ̀ ní nǹkan kan sí Màmá Dúpẹ́ Onítìrí ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí mi ò sure pé Màmá Dúpẹ́ Onítìrí ran yín ní tó ran yín torí pé ẹ ti fail kò tí ì sẹ́ńtà lè sọ pé winner nígbà tí ẹ bá ń sọrú èdè bẹ́ẹ̀ yẹn ẹ ń sọ fáwọn tí ò dá kan mọ̀ báwo lẹ ṣe máa sọ pé Yorùbá ti kúrò lábẹ́ Nàìjíríà ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá rí àwọn kọ́mẹ̀ntì yẹn abẹ́ Nàìjíríà ni Yorùbá wà o Màmá Onítìrí ò gba Yorùbá kankan kúrò lábẹ́ Nàìjíríà o ṣé bẹ́ẹ̀ ló rọrùn ni àwọn tó rẹ́sẹ̀ walẹ̀ gan-an wọn ò lè sọ bẹ́ẹ̀ ọgbọ́n lóníkálukú fi ń ṣe
torí ọmọ tó lè tibẹ̀ jáde ẹni tí wọ́n bá mú wọ́n mẹ̀sùn tán lè fi kàn. Àwọn ọ̀rọ̀ báyìí lẹ sọ fún àwọn tó lọ sí sẹkítírìàtì l'Ágòdì n'Íbàdàn tí wọ́n fi dèrò àtìmọ́lé àti bàbá àgbàlagbà àtọmọdé tó jíǹde ayé ẹ̀ sì tún wà lórí irú ẹ̀dá wo nìyí náà. tó o bá wà nù wọn tó bá wẹ̀ kú bó bá bú mi ara ẹ ló bú torí èmi kì í ṣòpònú mi ò dẹ̀ ní tanra mi jẹ. Ṣé wàá gbọ́lá ló kọ́ mi.